Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfọwọ́ wọn àgbẹ̀yìnga ṣẹ̀yìn lọ́ba fún àánú àti ojúrere náà láti àrígbà tí a tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹfà. A dúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa. A dúpẹ́ fún èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́. A dúpẹ́ fún àwọn ìṣẹ́gun pọ́nbélé tí ẹ̀yin Olúwa yóò fún wa nínú gbogbo àwọn ìlà kọjá wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tá ò sì gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kẹfà. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé bẹ̀rù Ọlọ́run nìkan apá kìíní. Bẹ̀rù Ọlọ́run nìkan apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 1. Róòmù orí 13 ẹsẹ̀ 1. Nítorí àwọn ìjòyè kì í ṣe ẹrú sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú. Ǹjẹ́ ìwọ a fẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn? Ǹjẹ́ ìwọ a fẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn? Ṣe èyí tí ó dára, ìwọ yóò sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 1 dé 11. Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 1 dé 11. Ní àkókò ìgbà náà ni Hẹ́rọ́dù ọba sì nawọ́ rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ. Ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù. Nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó sì nawọ́ rẹ̀ mú Pétérù pẹ̀lú. Ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Nígbà tí ó sì mú un, ó sì fi sínú túbú. Ó fi lé àwọn ẹ̀ṣọ́ 4 àti àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́ ọ. Ó ń rò ó láti mú jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ sínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Nígbà tí Hẹ́rọ́dù ìbá sì mú un jáde ní òru náà, Pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì, a sì fi ẹ̀wọ̀n méjì dè é. Ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà, wọ́n ń ṣọ́ túbú náà. Sì wò ó, áńgẹ́lì Ọlọ́run sì dúró, ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. Nígbà tí ó sì lu Pétérù pẹ́ẹ́pẹ́ ní ẹ̀gbẹ́, ó jí i, ó ní, dìde kánkán. Ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Áńgẹ́lì náà sì wí fún un pé, dí àmùrè rẹ, kí o sì so sálúbàtà rẹ. Ó sì ṣe bẹ́ẹ̀. Ó sì wí fún un pé, dá aṣọ rẹ bóra o, kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Òun sì jáde, ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn. Kò sì mọ̀ pé òtítọ́ ni ohun tí ó ń ṣe o láti ọwọ́ áńgẹ́lì náà wá, ṣùgbọ́n ó ṣe bíi pé òun wà ní ojúran. Nígbà tí wọ́n kọjá ìṣọ́ kìíní àti ìkejì, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú, tí ó sì tìkálára rẹ̀ ṣí sílẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì jáde, wọ́n lọ títí ní ọ̀nà ìgboro kan. Lójú kan náà, áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Nígbà tí ojú Pétérù sì wálẹ̀, ó ní, nígbà yìí ni mo tó mọ òtítọ́ pé Olúwa rán áńgẹ́lì rẹ̀, ó sì gbà mí lọ́wọ́ Hẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn ènìyàn Júù. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Bíbélì sọ kedere nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní pé tí o bá ṣe àwọn ohun tó yẹ, o kò ní láti bẹ̀rù ìjọba tàbí àwọn àjọ wọn. Fún àpẹẹrẹ, nígbà tí awakọ̀ bá ń bẹ̀rù àwọn òṣìṣẹ́ ojú ọ̀nà, ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ṣe ohun tó burú tàbí ó ti ṣẹ̀ sí òfin ìrìnnà lójú pópó ni. Tí o bá gbọ́n, nígbà tí o bá wá ń gbọ̀n, nígbà tí o bá ń gbọ́ pé àwọn òṣìṣẹ́ olówó orí ń bọ̀ wá bá ọ, ó túmọ̀ sí pé bóyá o ti já ìjọba lólè nìyẹn o. Jésù ń sọ nínú ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 21 wípé ẹ fi ohun tí ń ṣe ti Késárì fún Késárì o, dípò kí a máa bẹ̀rù. Kí ló dé tí o kò ṣe ohun tó tọ́? Dúró nínú rere kí o sì ṣe é, kí o má bàa ní láti bẹ̀rù òṣìṣẹ́ ìjọba kankan rárá o. Ní àwọn apá ibìkan, àwọn ènìyàn máa ń bẹ̀rù àwọn òṣìṣẹ́ ìjọba. Kì í ṣe nítorí wọ́n jẹ̀bi o tàbí wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kankan, ṣùgbọ́n
nítorí ìnilára àti ẹlẹ́yàmẹ̀yà tí òṣìṣẹ́ ìjọba bá pinnu láti lo àṣẹ rẹ̀ fi jẹ ọ́ níyà, má ṣe bẹ̀rù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ o. Dípò èyí, mú ọ̀rọ̀ rẹ̀ tọ̀ Ọlọ́run lọ, yóò sì jà fún ọ. O gbọ́dọ̀ ẹ̀wẹ̀ ti ní àṣà gbígbé ara lé Ọlọ́run ṣáájú kí wàhálà tó dé o. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo gbọ́ pé ìjọba ológun tó ń ṣàkóso orílẹ̀-èdè mi ní ìgbà náà ó pinnu láti gbé mi. Ó fẹ́ gbé mi tì mọ́lé nítorí olórí ìjọba náà. Ó gbọ́ pé àdúrà mi ń dènà àwọn ìpinnu ìmọ̀tara ẹni nìkan rẹ̀ tí ó ní fún orílẹ̀-èdè ní àkọ́kọ́. Ẹ̀rù bà mí o. Nígbà tí ẹ̀rù bà mí, ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ náà, mo kó ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ Ọlọ́run. Mo kó lé Ọlọ́run lọ́wọ́. Kò sì tó ọ̀sẹ̀ kan, òṣìṣẹ́ ìjọba tó fẹ́ pa mí, ó fi ilẹ̀ ṣaṣọbóra o. Tí o bá bẹ̀rù Ọlọ́run tí o sì ń ṣe ohun tó tọ́ ní ìgbà gbogbo, yóò jà fún ọ o. Nínú ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 16, àwọn ọmọkùnrin Hébérù 3 wọ́n lòdì sí àṣẹ búburú ọba. Ọlọ́run sì pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ ìbínú rẹ̀. Ọlọ́run pa wọ́n mọ́ nítorí wọ́n yàn láti bẹ̀rù rẹ̀. Kì í sì ṣe ènìyàn ni wọ́n bẹ̀rù. Nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní nígbà tí ọba Hẹ́rọ́dù tó bẹ̀rẹ̀ sí ní pọ́n ìjọ lójú, ó pa Jákọ́bù, ó sì fi Pétérù sínú túbú. Àwọn Kìrìsìtẹ́nì sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní àìsinmi. Àdúrà wọn ṣiṣẹ́ ìyanu o. Ó ṣiṣẹ́ ìyanu ńlá. A sì tú Pétérù sílẹ̀ lọ́nà ìyanu ní òru tí ó yẹ kí a pa á. Ìdí ni ó padà jẹ Hẹ́rọ́dù o. Ìdí jẹ Hẹ́rọ́dù. Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 23. Olùfẹ́, jọ̀wọ́ jìnnà sí ohun tí yóò fi ọ́ sí ipò kí o máa bẹ̀rù ìjọba. Ẹ̀wẹ̀, tí o kò bá ṣe ohunkóhun tó burú, tí òṣìṣẹ́ ìjọba kan bá sì pinnu láti yọ ọ́ lẹ́nu tàbí fi ìdí yòówù fìyà jẹ ọ́, ṣáà fà lé Ọlọ́run lọ́wọ́ o, yóò sì pa ọ́ mọ́ dájúdájú. Kókó ọ̀rọ̀: níwọ̀n ìgbà tí o bá ti bẹ̀rù Ọlọ́run tí o sì ṣe ohun tí ó tọ́, o kò nílò láti bẹ̀rù ẹnikẹ́ni, ìṣàkóso tàbí ìjọba kankan. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti bẹ̀rù rẹ àti láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ ní orílẹ̀-èdè mi, kí n má bàa máa nílò láti bẹ̀rù òṣìṣẹ́ ìjọba kankan. Fún mi ní oore ọ̀fẹ́ àti wípé nígbà tí òṣìṣẹ́ ìjọba kan tó bá fẹ́ fi ìyà jẹ mí ní ọ̀nà àìtọ́, Olúwa dìde o, kí o ràn mí lọ́wọ́, kí o sì gbè mí níjà. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.